ẹ̀yin ènìyàn wa àgbákò ọkọ màlélé yìí àgbákò ọkọ ni arákùnrin yìí o wọ́n ti pààrọ̀ pátá ìyàwó mi o wọ́n pààrọ̀ pátá ìdí ìyàwó mi nígbà tí wọ́n jí wọn gbé ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rántí fọ́nrán yìí ẹ rántí àwọn tí wọ́n jí gbé nílé ìjọsìn CAC ẹ̀dá oníyọ̀ níjọba ìbílẹ̀ ìleje méje nílùú Èkìtì tó yẹ pé ní ọjọ́ tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn yẹn ọjọ́ ẹ̀ ni wọ́n pa pásítọ̀ ṣé ẹ rántí tí wọ́n lo ọjọ́ mẹ́rìndínláàádọ́rin 66 days ni wọ́n lò ní àhámọ́ àwọn agbésùmọ̀mí nígbà tí wọ́n gbà wọ́n jáde tí ọ̀kan lára àwọn obìnrin tí wọ́n jí gbé yẹn nígbà tí wọ́n máa gbà wọ́n jáde wọ́n gbé wọn ẹ ṣáà rí wọn bọ́n ṣe gbé wọn jáde nínú ọkọ̀ gbọ́ alárí fọ́nrán yẹn gbà yẹn wọ́n kó wọn lọ ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí ìyàwó máa darí wálé ọkọ máa dáná sun ìyàwó ní ọkọ bá fàbínú yọ o wípé wọ́n ti pààrọ̀ pátá ìdí ìyàwó òun o wípé pátá tó wà ń di ìyàwó òun tó òun rí pé kì í ṣe pátá tí ìyàwó òun wọ̀ kúrò lélẹ́yìí wípé wọ́n ti pààrọ̀ ẹ̀ wípé wọ́n ti ṣèyàwó òun ní ìṣekúṣe wọ́n ti fipá bá a lò pọ̀ òun ò lè fẹ́ mọ́ àfi tó bá kú àgbákò gidi ni ọ̀rọ̀ arákùnrin yìí o ẹyẹ nìyẹn wá ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ jáde ní àhámọ́ àwọn agbésùnmọ̀mí 66 days ni ọkọ bá gbé pẹtiró ó tilẹ̀kùn mọ́ ìyàwó ó so ọwọ́ ẹ̀ ó da pẹtiró lé lórí ṣùgbọ́n ẹ̀dá tí ọjọ́ ikú ẹ̀ ò bá tí ì pé kò sí ẹnìkan tó lè pa bí ó ṣe da pẹtiró sí ìyàwó lára kó máa mú láìtà kó máa tàn láìtà tó fẹ́ fi tan iná sí ìyàwó lára bó ṣe jábọ́ sínú ike jerrycan tí pẹtiró wà nìyẹn ni ìyàwó bá fi gbé ta wọ́n ṣáà ń gbóhùn ìyàwó wọ́n ń gbóhùn bó ṣe ń pariwo orí tilẹ̀kùn o àwọn ará àdúgbò bá jáde ẹyẹ ni ọ wá fọ́nrán yẹn wà bí a fi ohùn sí lórí ètò tí wọ́n gbé wọn lọ ẹjọ́ a fi àkókò yìí a fi ké gbàjarè sí gbogbo ẹlẹ́ṣọ́ ààbò nípínlẹ̀ Èkìtì gómìnà Èkìtì gbogbo ẹlẹ́ṣọ́ ààbò nípínlẹ̀ Èkìtì ẹ jẹ́ bá wa lọ gbé arákùnrin yìí eléyìí kì í ṣe ọkọ ni ọkọ tó fi ń kọkọ àgbákò ọkùnrin gidi leléyìí a fi ohùn sí ẹ bá wa gbọ́ bákan náà ni ẹyẹ nìyẹn wa Olúbàdàn ẹjọ́ ẹ gbà wá o lọ́wọ́ Núrẹ́nì Àkànbí Ìbà Olúyọ̀lé di àìṣìfù ní Olúyọ̀lé Ìbàdàn wọ́n ti fi ọwọ́ ọlá gbá arákùnrin yìí lójú o wọ́n ti gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní ilẹ̀ yẹn wà ní ẹ̀yìn Olúyọ̀lé high school ní Ìbàdàn tí àwọn fi ń ṣe fish pond àwọn fi ń sin ẹja wípé ojúlé fish pond táwọn ní wọ́n ló jẹ́ 26 wọ́n ní Núrẹ́nì Àkànbí àìṣìfù ṣífù olóyè yìí wọ́n ló dẹ̀ wá gba gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ gbogbo ìwé tí àwọn fi ń sanwó ilẹ̀ yẹn àgbà táwọn ti ṣiṣẹ́ níbẹ̀ kó dẹ̀ wà lọ́wọ́ àwọn wọ́n ní wọ́n lọ sí police station ní Ìyágànkú wọ́n ní àìṣìfù yìí ìyẹn ni Núrẹ́nì Àkànbí wọ́n ló ti ra àgọ́ ọlọ́pàá pa ní Ìbàdàn wọ́n pè wọ́n fẹ́jọ́ wọ́n ní wọn ò yọjú wọ́n ṣáà ní àwọn ò ṣáà rí ọ̀rọ̀ yẹn yanjú pé àwọn wá ké gbàjarè sí ti gbogbo ọmọ Yorùbá àti Olúbàdàn àti gómìnà Ṣèyí Mákindé àti Ayédatiwa torí ọmọ Ìkálẹ̀ ni àwọn ń gbé Ìbàdàn ni wọ́n ní ṣífù yìí sọ wípé torí pé àwọn kì í ṣe ọmọ Ìbàdàn wọ́n máa gba ilẹ̀ yẹn mọ́ àwọn lọ́wọ́ wọ́n dẹ̀ ti gba ilẹ̀ ẹ wo ẹyẹ ènìyàn wa ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ bàbá tẹ bá wa ń wò yìí wọ́n bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n kí wọ́n tó ṣàlàyé títí wọn ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ ní ìjọba ìbílẹ̀ ìleje méje ní Èkìtì àwọn èèyàn tí wọ́n jí gbé àwọn obìnrin Elédùmarè o ìyà màlélé yìí o ládùúrú ìyà tí arábìnrin yẹn jẹ nínú igbó ní àkàkà àwọn agbésùmọ̀mí ọkọ ẹ̀ ti da pẹtiró sí pé àná òun máa pa níṣẹ́ wípé wọ́n ti bá a sùn wọ́n ti pààrọ̀ pátá ẹ̀ ọkùnrin yẹn rẹ̀ pé wọ́n máa gbé lọ sí àrò ó nílò ìtọ́jú jẹ́ ká fi ohùn síkẹ́ bá wa gbọ́ lẹ́nu agbóhùnsí afẹ́fẹ́ wa ọmọ ẹ̀dẹ̀mà ẹ bá wa gbóhùn sókè. ṣé ẹ gbàgbé pé àwọn ajínigbé wọ́n kó àwọn 15 níjọ́ òní yìí wọ́n jí wọn gbé tí wọ́n sì lò 66 days ní àkàtà àwọn ajínigbé ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n mú orí bọ́ lọ́wọ́ ajínigbé táyà gómìnà lọ pàdé wọn tí wọ́n wá ń kó wọn lọ ilé ìwòsàn láti tọ́jú wọn
ìkan lára àwọn tí ajínigbé jí gbé yìí kọ́lọ́hún kó gbà wá lọ́wọ́ àwa ọkùnrin òjò, àwa ọkùnrin ìkà, àwọn ọkùnrin ìkà pọ̀ nínú ayé o. èèyàn tó wà ní àkàtà ajínigbé fún 66 days, arábìnrin kan wà lára wọn tí ń jẹ́ Táyé. ìgbà tí ọkọ rẹ̀ ó dé ọsibítù, pátá àdí aya rẹ̀ ló kọ́kọ́ lọ yẹ̀ wò. ìgbà tó wo pátá àdí aya rẹ̀ tó yẹ̀ wò, ó ní pátá tíyàwó òun wọ̀ kúrò nílé lélẹ́yìí o. ó wá sọ wípé àwọn ajínigbé ti báyàwó òun lájọṣepọ̀ tẹ́rùlì. bíyàwó ẹ ṣe bọ́ọ̀lẹ̀ kò rí pé bóyá nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ o. ṣó wá rọrùn kéèyàn ó wọ pátá fún 66 days? ṣé ń gbà tó dọ́sibítù ṣé wò ní pààrọ̀ pátá ń díẹ̀? ó wá ní kọ́lọ̀ pátá tó wọ̀ kúrò nílé pé yàtọ̀ pé àwọn ajínigbé ti mú ìyàwó òun jẹ tán. ẹni tó yẹ kó kínú ẹ̀ dùn pé ìyàwó dé padà álé, ṣùgbọ́n ìbínú ní ló wà lọ́kàn rẹ̀ pé àwọn ajínigbé ti ya ìyàwó òun jẹ yánmayànmá. inú wa bí pé kíyàwó má padà wálé o. ìgbà tí wọ́n wá tú wọn lẹ̀ bí ó dà pé inú ọ̀sẹ̀ yìí àbí ní ìjọba ìpínlẹ̀ Èkìtì ní kí wọ́n máa lọ ilé wọn lálàáfíà. ẹ̀rù wá ń bà ìyàwó ẹ̀. ìyàwó wá sá lọ sí ọ̀dọ̀ ìkejì ẹ̀ lọ́tùn pé ohun tí ìyàwó kan fi lè wá wo pátá ń di òun pé pátá tó ń wọ̀ kúrò nílé kọ́ lòun wọ̀ padà wá, pé wàhálà ti wà. ìyàwó wá sílé, ṣùgbọ́n aya gómìnà wá lọ sí ìlú náà lánàá ní Táyé fi wá látọ̀dọ̀ kejì ẹ̀ ní Ọ̀tún. ó wá sí àdúgbò wọn ní Ẹ̀dá Oníyọ̀. gbà tó wá délé, ó wá ní kóun ó kúkú yà nílé pé òun fẹ́ ṣerun, kóun ó mú nǹkan tóun ó fi ṣerun. jẹ́jẹ́ gbàgbé láàárọ̀ yìí ọkọ rẹ̀ tí wọ́n ń pè ní Délé Fálọdún Àjàyí, ọmọ ìdílé Fálọdún ní àdúgbò tí wọ́n ń pè ní Ìsọlọ̀ ní Ẹ̀dá Oníyọ̀. ó sì tilẹ̀kùn mọ́yàwó ẹ̀, ó tilẹ̀kùn wájú, ó ti tẹ̀yìn, ó sì da pẹtrol sí ara ìyàwó ẹ̀, ó tilẹ̀kùn lẹ́yìn, ó tilẹ̀kùn wájú pé ìwọ táwọn ajínigbé ti jẹ tán yìí dandan ni pé kóun ó kúkú pa ọ́ kó o máa lọ ọ̀run. bá da pẹtrol síyàwó ẹ̀, ṣùgbọ́n tọ́jọ́ ọkú ẹ̀dá ò bá tí ì pé láyé, kò sírú agbára tí ọ̀tá lè sà. ẹ̀dá ò tí ì ní kú lọ́jọ́ tí kú ẹ̀dá ò bá pé. jẹ́ kóun ó ṣáná sí ara ìyàwó ẹ̀, gaslight tó ní kóun ó fi ṣáná sára ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó ti fi petrol wẹ̀ tiẹ̀, ó ti tilẹ̀kùn wájú, ó ti tilẹ̀kùn lẹ́yìn, ó ti fi petrol wẹ̀ tiẹ̀, jẹ́ kó ṣáná sí. gaslight wá jábọ́ sínú petrol, ó wá di ẹgbàmí làwọn ará àdúgbò wá jálẹ̀kùn látẹ̀yìn. wọ́n wá ká Délé Fálọdún Àjàyí lọ́kọ arábìnrin náà. arábìnrin yẹn sì ti bí ọmọ méjì fún o, ọkùnrin méjì. wọ́n wá rí tó ti fẹ́ pàyàwó ẹ̀. ọ̀rọ̀ ṣáà ti dé ọ̀dọ̀ àwọn agbófinró. wọ́n ti mú lọ sí Adó Èkìtì. ṣùgbọ́n wọ́n ń bẹ̀yìn ìjọba wa lẹ́kìtì, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má fi Délé Fálọdún Àjàyí, ẹ má fi ilẹ̀ o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. àwọn ọkùnrin mọ̀ ìyàkà o. tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ajínigbé jẹṣẹ́ ìyàwó ẹ̀ lóòótọ́, ṣé dúdùn inú ìyàwó ni? àti pé o ò ka mọ́ bẹ́ẹ̀, o ò bá dọ́hùn. ṣé téèyàn bá wọ pátá kan fún 66 days tí wọ́n wá gbérú ìyàwó bẹ́ẹ̀ dé ọsibítù, táwọn dókítà wà máa wòran láì pààrọ̀ pátá díẹ̀ ni? kó wá dé ìyàwó tó rí fún 66 days, ó wá dé pátá ló kọ́kọ́ lọ wò ń di ìyàwó ẹ pé kọ́lọ̀ pátá tó wọ̀ kúrò nílé yàtọ̀. ẹjọ́ ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn, ẹ̀yin obìnrin ayé, ẹ̀yin fídà abẹ̀yìn, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. ẹ wọ̀ torí tírú ọkùnrin bẹ́ẹ̀ bá bọ́ nínú eléyìí, ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni ó padà pa obìnrin yẹn o. àti nírú ẹ̀ rí tí adigunjalè wọlé, tó ti ṣẹlẹ̀ rí tí adigunjalè wọlé tí wọ́n fẹ́ pa ọkọ, tíyàwó wá ní ẹ má pọkọ mi, wọ́n sì báyàwó ẹ̀ lájọṣepọ̀ lójú ọkọ, ó ṣèfù ẹ̀mí ọkọ ẹ̀. àwọn adigunjalè lọ tán, arákùnrin náà ó kẹ́rù ìyàwó ẹ̀ síta pé láyé òun ò tún fẹ́ ọmọ. àwa ọkùnrin aṣẹ wá yàtà bẹ́ẹ̀, nígbà tí í ṣe pé intentionally ló ṣe gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó, nígbà tí í ṣe pé ó ṣe willingly gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó. kí ló wá dé táwa ọkùnrin fi yàkà bẹ́ẹ̀? tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ajínigbé ba lájọṣepọ̀ lóòótọ́, n ò sọ pé ó rí bẹ́ẹ̀ o, ṣé kò yẹ kí irú ọkùnrin bẹ́ẹ̀ kó dáàbò bo ìyàwó ẹ̀ kó forí jì í? ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin àyàkà púpọ̀. ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin àgbààgbà nínú ayé, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n fi Délé Fálọdún Àjàyí lẹ̀ o. ọmọ ìdílé Fálọdún family
torí àwa náà ti dé ẹ̀dá oníyọ̀ adé ẹ̀dá oníyọ̀ lénìí adé ẹ̀dá oníyọ̀ tá a sì fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ẹjọ́ wọn ò gbọ́dọ̀ fi í lẹ̀ o torí ó fẹ́ pa aya rẹ̀. ẹ ṣeun brọ́dà wa ọmọ ẹ̀dẹ́mà ẹ ní tẹnugbó bí ọwọ́. èmi náà Àṣàkẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ wa a ò ní tẹnugbó bí ọwọ́ o. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ ẹ jọ̀ọ́ ṣé ọkùnrin yìí ṣó wà òkè mi ò rò bó fi gbogbo ara wà òkè o bóyá kó bá wa gbé lọ sí àrò. ẹ jọ̀ọ́ a wá fi àkókò yìí a fi ké gbàjarè sí etí gbogbo ẹlẹ́ṣọ́ ààbò nípínlẹ̀ Èkìtì gómìnà ìpínlẹ̀ Èkìtì arákùnrin ìjọba wa mú tí kì í bá ṣe wípé orí tó kó ìyàwó ẹ̀ yọ ó ti pa tán ó ti da petrol sí lára kó ṣáná sí ṣùgbọ́n àní ẹ̀dá tí Ọlọ́run bá ní ọjọ́ ikú ẹ̀ ò tí ì pé kò sẹ́dá kan tó lè pa òun ni tọ̀rọ̀ arábìnrin ó lọ lo 66 days ní àhámọ́ àwọn agbésùmọ̀mí ó dé eléyìí tó yẹ kí ó ti rí ojú ọkọ nílẹ̀ kò sí ìtọ́jú tó péye o 66 days ẹ wo nǹkan tí ọkọ ti ṣe fún ẹ jọ̀ọ́ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí gómìnà Oyèbánjí ṣé mo wípé ẹ̀yin ti yín ọ̀rọ̀ yín kì í wá sórí ayélujára gómìnà Oyèbánjí gómìnà ìpínlẹ̀ Èkìtì ọkọ ìyàwó yìí ẹ má fi sílẹ̀ o ó máa pa ìyàwó ẹ̀ o gẹ́gẹ́ bí a ti gbọ́ ń sìn ní wípé wọ́n ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti lọ mú ẹ má fi sílẹ̀ tó bá padà sílé á pa ìyàwó ẹ̀ o apààyàn ni bóyá kí ìyàwó tó dé bóyá ó ti lójú mi síta bóyá ó dẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ pawọ́pọ̀ jí wọn gbé ni tó wá wò wípé àní ó gbọ́dọ̀ kú ní sẹ́ẹ̀ àní ikú ló òun fẹ́ kàn pa ẹni kí ló dé táwọn agbésùmọ̀mí ò pa ẹ gan wá fọwọ́ ara òun pa àbí tó bẹ́ẹ̀ pé ẹni tí ò lọ́wọ́ sí bó ṣe jí gbé ṣé kó da petrol sí ẹni tó lọ jẹ ìyà tó ń jẹ yẹ̀pẹ̀ abẹ́ẹ̀rí bí wọ́n ṣe rí nígbà tí wọ́n kó wọn dé Elédùmarè àní ṣìfẹ́ o àní gbégun eléegun àgbákò gidi ní ọkọ yìí àgbákò tó bá ní èèyàn jẹ́ àgbákò ayérayé bó ṣe díye tó bá sọ wípé òun ò fẹ́ mọ́ á dẹ̀ fi ẹlẹ́lẹ́ni lẹ̀ ó fẹ́ mọ́ wọ́n ti àwọn agbésùmọ̀mí wọ́n ti gba pátá ń di ẹ wọ́n ti ṣe kinní kan ń di ẹ wá dẹ̀ ní kó máa lọ láyọ̀ àti àlàáfíà òkè ó ṣe mọ́ nìyẹn ò fẹ́ mọ́ nìyẹn ó wá ní pípa wọ́n wọ pátá ń di ìyàwó ẹ pátá tó ti lò 66 days bóyá bí wọ́n ṣe kó wọn lọ sílé ìwòsàn ní àwọn nọ́ọ̀sì wò wípé òkè ẹ jẹ́ kí á bọ́ gbogbo aṣọ wọn àti pátá ká pààrọ̀ ẹ̀ so ó máàkì pátá ìdí ìyàwó ẹ̀ jọ tó jí wọn gbé so gbà tí wọ́n dẹ̀ padà gbé wọn dé náà àní orí arákùnrin yẹn ò pèsè gbà tí wọ́n wá padà dé náà ó yẹ pé funfun ni pátá yẹn náà àì funfun síbẹ̀ tó yẹ pé rẹ́ẹ̀dì ni báwo ló tẹ̀ ṣe dá kọ́lọ̀ yẹn mọ̀ wàhálà ti padà wá ẹyẹ ènìyàn wa kí ló tẹ̀ bá wa rí sọ sí gbogbo ẹlẹ́ṣọ́ ààbò ọlọ́pàá VIO road safety gbogbo yín pátápátá tó ṣàtijọ́ mọ́ ẹ̀ṣọ́ ààbò nílẹ̀ Yorùbá pátápátá ní ìpínlẹ̀ Èkìtì bá wa wá arákùnrin yẹn kan ẹ bá wa gbé apààyàn ni apààyàn gidi ni da pẹtiró sí ẹni ẹlẹ́ni lára eléyìí gbẹnu tán èèyàn wa kí ló tẹ́ bá wa rí sí ohun tí ọkọ ìyàwó yìí ṣe fún ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé lẹ́kìtì ṣé ẹ rántí ẹ̀dá oníyọ̀ tí wọ́n pa pásítọ̀ lọ́jọ́ yẹn jẹ́ ká rí èròǹgbà yẹn ní abẹ́ fọ́nrán yìí ẹ̀yin ènìyàn wa bàbá yìí Akíntádé Michael lórúkọ wọn ní ọmọ Ìlàjẹ làwọn ṣùgbọ́n gbogbo property wọn ìlú Ìbàdàn ló wà wọn ló wà lẹ́yìn Olúyọ̀lé high school ní ìlú Ìbàdàn wọn ní swapping area kan wà lẹ́yìn ibẹ̀ yẹn pé ibẹ̀ làwọn fi ṣe fish pond o àwọn tó dẹ̀ ní school wọn làwọn nílẹ̀ school Olúyọ̀lé high school náà làwọn nílẹ̀ wọ́n dẹ̀ fún àwọn níbẹ̀ àwọn dẹ̀ ń san owó gbogbo ìwé yẹn wà lọ́wọ́ àwọn náà ló wà lọ́wọ́ wọn yẹn wọ́n ló kọ̀ di 2024 rárá 2004 wọ́n ní Aishif Nureni bá yọjú wọ́n sọ wípé àwọn làwọn níbẹ̀ o gbogbo ìwé tí ó wà lọ́wọ́ àwọn kò síta àwọn lọ ságọ́ ọlọ́pàá ní Yàgò gbogbo ibẹ̀ pátá kò síbi táwọn ò tí ì dé ṣùgbọ́n níbi tí Aishif Nureni tó lẹ́sẹ̀ dé nílùú Ìbàdàn wọ́n ní gbogbo ẹ̀ pàbó ló ṣáà já sí
Yorùbá bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n láti ń gbọ́kùn, ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ́ta. Jẹ́ kí á gbọ́rọ̀ lẹ́nu bàbá wa tó ń sọ̀rọ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe yàn wọ́n jẹ ní ìlú Ìbàdàn. ọmọ Nàìjíríà ẹ gbà mí o lọ́wọ́ Chief Nureni Àkànbí Ìbà Olúyọ̀lé. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí, mi ò mọ ọkàn tí mo gbà nígbà Chief Nureni Àkànbí. Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, Your Excellency Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o. Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land Ọba Rashidi Ládọjà, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o, High Chief Nureni, ẹ gbà mí lọ́wọ́ ẹ, mi ò mọ ọkàn tí mo gbà lọ́wọ́ ẹ o. Iṣẹ́ tí mo ṣe fógún ọdún Chief Nureni gbẹ́sẹ̀ lé ó gbà lọ́wọ́ mi, ó ní mi ò kì í ṣe ọmọ Ìbàdàn. Ó bẹ̀rẹ̀ láti ọdún ìgbà tó ti bẹ̀rẹ̀ lélẹ́yìí 2004 mo lọ sí Ministry of Lands lọ́yọ̀ State, mo rí swamping area kan ní at the back of Olúyọ̀lé High School nìbàdàn pé ó ṣe gbẹ́ odò ẹja sí. Through government of Ọ̀yọ́ State wọ́n dẹ̀ approve ẹ̀ fún mi temporarily pé kí n lọ gbẹ́ odò ẹja síbẹ̀ kí n máa lò ó. Mo dẹ̀ gbẹ́ odò ẹja 26 ponds ni mo gbẹ́ síbẹ̀ tí mo kó ẹja sí. Mi ò fi ṣèyí lójú kan, mo tún padà lọ bá Olúyọ̀lé High School pé mo rí setback ní ọ̀dọ̀ yín ilẹ̀ Olúyọ̀lé High School ni pé mo fẹ́ gbẹ́ odò ẹja síbẹ̀. Wọ́n ní kí n gbẹ́ odò ẹja síbẹ̀ pé kí n máa lọ bẹ̀ kí n máa san owó sí school every year, kí n pé àwọn ọ̀dọ́ máa kó àwọn ọmọ wá láti máa ṣe IT ní ọ̀dọ̀ mi. Mo dẹ̀ kó àwọn ọmọ kọ́ wọn bọ́n ṣe ń ṣe ẹja, bọ́n ṣe ń hash ẹja, bọ́n ṣe ń breed ẹja, bọ́n ṣe ń race ẹja. Láti bẹ̀rẹ̀ ni mo ń kọ́ wọn títí dópin. Àwọn receipt tí Olúyọ̀lé ń fún mi lélẹ̀, àwọn paper tí Olúyọ̀lé ń fún mi lélẹ̀ tí mo fi ń sanwó fún wọn, recommendation letter lélẹ̀. Every year mo ń san, this is 2024 50,000 ni wọ́n máa gbà lọ́wọ́ mo san dé 2024. This is 2025 ni mo san dé 2025 50,000 naira ni Olúyọ̀lé High School gbà lọ́wọ́ mi. Àwọn dọ́kúmẹ̀ntì Olúyọ̀lé lélẹ́yìí o. Nígbà tó wá di 2021 Chief Nureni dé, ó kó àwọn méjì kan dé, àwọn thugs they are number about 14, àwọn èèyàn 14 thugs ni wọ́n wá dé, headed by Remi Adidapo àti Abidin Sikuru. Wọ́n gbé land agreement wá látọ̀dọ̀ Chief Nureni, ó gbé orúkọ Chief Nureni jáde, Olóyè Nureni Àkànbí di Ìbà of Olúyọ̀lé compound ọjà ọba. Wọ́n dẹ̀ sign gbogbo ẹ̀, bẹ̀ẹ̀ bọ́n ṣe sign ẹ̀ tó kò ní déètì kò dẹ̀ ní yíyà tí wọ́n sign ẹ̀ sí. Ó ní ilẹ̀ school yẹn pé òun lòun ní gbogbo pọ́ùn tí mo gbẹ́ síbẹ̀, ó lóun máa gba gbogbo ẹ̀, ó gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. Gbogbo ìgbìyànjú mi láti ṣe gbogbo ẹ̀ pátápátá ló jábọ́ sí pàbó. Àwọn tọ́ọ̀gì yẹn nà mí débi pé wọ́n ṣe mí léṣe. Mo lọ sí hospital, mo lò bí ọ̀sẹ̀ méjì lọ hospital. Wọ́n kán ọrùn mi, wọ́n kán mi lápá, mo lọ sí hospital. From there mo lọ sí Yàgànkù police headquarter Yàgànkù. Mo competition, wọ́n pe Chief Nureni wá síbẹ̀ àtàwọn tọ́ọ̀gì tó kó wá síbẹ̀. Chief Nureni ti ra Ìyàgànkù, ó ti rà pa, wọn ò lè ṣe nǹkan kan sí. So after tí mo kúrò ń bẹ̀rẹ̀ tán, mo kọ another petition sí Commissioner of Police, òun lè ti Ẹlẹ́yẹlé, this for Commissioner of Police Ẹlẹ́yẹlé. Wọ́n dẹ̀ pe Chief Nureni, wọ́n pe Chief Nureni, wọ́n pè, after tí wọ́n pè, wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ wa. Wọ́n dẹ̀ rí pé case yẹn pé is pure assault ni, but the ọlọ́pàá tó wà ní charge case yẹn gbà yẹn Akin, òun ló wà ní S-squad ní Ẹlẹ́yẹlé. Wọ́n tì wọ́n mọ́lé pé tó bá dọjọ́ kejì ó kí n máa kó wọn lọ sí kóòtù o. Ìgbà tó máa dọjọ́ kejì wọ́n ní Chief Nureni pè, because Chief Nureni wà àjọ wà ní police station throughout that day ni. Ìgbà tó máa di ọjọ́ kejì wọ́n ní Chief Nureni pé Your Excellency Governor Ṣèyí Mákindé, pé Ṣèyí Mákindé pé Commissioner of Police then, that's about 5 years ago, pé Commissioner of Police yìí pé tó jẹ́ ọ̀gá òun ni pé ó instruct òun láti change the case yẹn from assault to affray, and wọ́n dẹ̀ dá case yẹn and that's the end of the case. Mi ò rí ṣe mọ́. Ìgbà tí mi ò mọ nǹkan tí mo lè ṣe, mo gbéra mo lọ sí BCOS Broadcasting Corporation. Wọ́n pe Chief Nureni lẹ́ẹ̀kínní kó wá síbẹ̀, kò dáhùn. Wọ́n pè lẹ́ẹ̀kejì kó wá síbẹ̀, kò dáhùn. Wọ́n pè lẹ́ẹ̀kẹta kó wá síbẹ̀, kò dáhùn. Mo lọ on air, BCOS gbé mi sórí air. Ìgbà tó máa di the following tó yẹ kí Chief Nureni yọjú síbẹ̀, Chief Nureni lọ bá wọn ní BCOS pé òun above the law, pé òun ò lè yọjú síbẹ̀ yẹn. At the end of the day case yẹn dàrú ju gbogbo ẹ lọ. Nígbà tí Olúbàdàn débẹ̀, Kábíyèsí Rashidi Ọba Ládọjà, ó ní ká competition ẹni tí ẹ̀tọ́ ẹ̀ bá dùn tó bá gba ẹ̀tọ́ ẹ̀ mú lọ́wọ́ pé kó wá kó competition wá. Mo competition, this is the copy of the petition on the 29th 10 2025 ni mo kọ sí Kábíyèsí Ládọjà.
mo tún lọ submit kan sí ilé ẹ̀ láti gbà mí ò gbọ́ kankan. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o, ti gbogbo tí mo ní láyé lọ́run ó ti kó lọ. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Your Excellency Governor Ṣèyí Mákindé, Your Excellency Governor Ṣèyí Mákindé, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Olúbàdàn of Ìbàdàn land, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o. Governor Ayédàtiwa ọmọ Ondo State ni mí, Ìkálẹ̀ ni mí. Governor ọmọ Ayédàtiwa, Ìkálẹ̀ ni mí, ẹ gbà mí. Ẹ bá ń pe Ṣèyí Mákindé, ẹ bá ń pe Governor Ṣèyí Mákindé, ẹ bá ń pe Olúbàdàn, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o lọ́wọ́ Chief Nureni o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Mo gbà nígbà Chief Nureni o. Ó ní dandan pé mi ò kì í ṣọmọ Ìbàdàn. Ìgbà tó pẹ́ mo lọ sí ilé ẹ̀, mo lọ sọ́jà ọba lọ bá orí dandan àfi tí bá sà lọ́wọ́ wá. Mo ta mọ́tò tí mo ní, mo ta mọ́tò ẹyọ kan tí mo ní, mo kówó ẹ̀ lọ fún Chief Nureni. Chief Nureni gba owó lọ́wọ́ mi, kò dẹ̀ fún mi nílẹ̀. Ìgbà tó pẹ́ ó ní 26 pounds ni mo gbẹ́ síbẹ̀. Ó ní kó máa fún mi ní mẹ́wàá ń bẹ̀. Mo ní màá gba mẹ́wàá, mo ní màá fara mọ́. After kò ju ọ̀sẹ̀ kan, wọ́n tún àgbà mẹ́wàá ohun tó kù lọ́wọ́ mi. Ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni láti bí ọdún 6 sẹ́yìn. Ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni, omi ọmọ kan tí mo ṣe wo gbogbo ọmọ Nàìjíríà. Your Excellency Governor Ṣèyí Mákindé, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Your Excellency Governor Ṣèyí Mákindé, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Mi ò mọ ọkọ tí mo rà nígbà Chief Nureni o. Your Imperial Majesty Ọba Rasheed Ládọjà the Arusha the first, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Mi ò mọ ọkọ tí mo gbà Nureni o. Ẹ dákun ẹ gbà mí o. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Ọmọ Ondo State ni mí. Governor Ayédàtiwa, ẹ gbà mí lọ́wọ́ ọmọ Òkìtìpupa ni mí, Ìkálẹ̀ ni mí. Ẹ gbà mí lọ́wọ́ iṣẹ́ tí mo ṣe fún ọdún ní Ìbàdàn. Chief Nureni gbà lọ́wọ́ mi, ó ní kò sí nǹkan tí màá ṣe, ó ní mi ò kì í ṣe ọmọ Ìbàdàn. Mo ta gbogbo ohun tí mo ní pátápátá, mo kówó fún Chief Nureni. Síbẹ̀síbẹ̀ ó sáà ń dandan ọmọ àgbà láti ọdún kan rẹ jẹ́ gbà mí. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Mi ò mọ nǹkan tí màá ṣe. Gbogbo ọmọ Nàìjíríà ẹ dákun ẹ bá mi post ẹ bá mi repost ẹ bá mi share ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo èèyàn pátápátá. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ Governor Ṣèyí Mákindé, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Olúbàdàn, ẹ jẹ́ kó dọ̀dọ̀ High Chief gbogbo Ìbàdàn, ẹ jẹ́ kó lọ viral káàkiri. Governor Ayédàtiwa, ẹ bá mi post ẹ bá mi share ẹ bá mi post ẹ bá mi share ẹ jẹ́ kó káàkiri. Ẹ dákun ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o. Ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ lẹ́nu bàbá yìí nìyẹn. Ọmọ bíbí ìpínlẹ̀ Ondo, Ìlàjẹ ni wọ́n láwọn ti wá. Ìbéèrè tí mo fẹ́ wá béèrè pẹ̀lú nǹkan tí wọ́n ní High Chief yìí sọ wípé ọmọ Ondo ni wọ́n kì í ṣe ọmọ Ìbàdàn. Ṣé ẹni tó bá jẹ́ ọmọ Ondo kò lè ralẹ̀ sí Ìbàdàn ni? Ṣé ẹni tó bá jẹ́ ọmọ Ondo kò lè ralẹ̀ sí ìpínlẹ̀ míì nílẹ̀ Yorùbá ni? A ní ká béèrè ni o. Pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ṣe kalẹ̀ yìí, pẹ̀lú owó tí wọ́n ní àwọn ń san fún Olúyọ̀lé high school, bàbá a fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín. Ṣé ilẹ̀ yẹn ṣé ẹ rà á lọ́wọ́ Olúyọ̀lé community high school ni? Àbí wọ́n ní kẹ́ ẹ máa lo bẹ̀? Wọ́n ní kẹ́ ẹ máa lo bẹ̀. Ṣé mo tó bá ní kẹ́yàn máa lo ibì kan, ó yàtọ̀ sí pé mo rà á, mo ti gba CEO ẹ ti gba ìwé ilẹ̀ ẹ̀. Torí àárín ẹ̀ ń kó receipt jáde lóòótọ́, ṣùgbọ́n ẹ sọ àwọn nǹkan kan, ẹ ní ẹ̀ ń san owó fún wọn ní ọdọọdún 50,000. Torí ilẹ̀ tẹ́yàn bá rà ṣó nílò láti máa wá ti san owó lọ́dọọdún ni? Torí a máa tẹ́ lórí ìkànnì yìí ṣàkátà pàrà là ń sítọ́ o. Tó bá ti lọ ń yí láyìí jù ó ti di kẹ̀lẹ̀bẹ̀. A máa ń sòdodo ọ̀rọ̀ lórí ìkànnì yìí. Torí ẹni ká máa share, ká máa pín, ká ké gbàjarè. Bàbá Olúbàdàn Ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, ẹ dákun, wọ́n nígbà tẹ́ gorí ìtẹ́ tẹ́ jẹ ọba, wọ́n ní sọ wípé àwọn tí wọ́n bá fi ọwọ́ ọlá gbá lójú tí wọ́n yàn jẹ nípa ìdí kan tàbí ìkejì kí wọ́n máa mú petition wá. Wọ́n náwọn kan petition o látọdún kọjá. Wọ́n náwọn tí wá submit sí palace pé láti gbà yẹn àwọn ò tí gbọ́ èsì. Ẹ jọ̀ọ́ bá wa dá sọ̀rọ̀ yìí. Òun náà látọrí ń béèrè ìbéèrè tá à ń béèrè yìí. Ẹ̀yin ni nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn mímọ̀ bóyá ìṣàkíyèsí, wọ́n náwọn ń san owó fún ilé ìwé yẹn. Àwọn ilé ìwé yẹn gan wọ́n lè ti jàǹfààní bàbá yìí torí pé wọ́n nígbà táwọn dá fish pond yẹn síbẹ̀, àwọn ọmọ school ibẹ̀ àwọn tí ń kọ́ wọn bí wọ́n ṣe ń sin ẹja, bí wọ́n ṣe ń sin yẹn láti kékeré títí á fi dàgbà. Ẹ jọ̀ọ́, ilẹ̀ Olúyọ̀lé high school ní ìlú Ìbàdàn àwọn wo ló ní? Ṣé Chief Nureni Àkànbí yìí ṣàwọn ló ní? Àbí ilẹ̀ ẹ ti di ti ilé ìwé yẹn pátápátá?
tàbí àwọn ẹbí kan ló ní, ẹ jọ̀ọ́ jẹ́ ká mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Ìbàdàn tí ètò ìbádọ́dọ̀ yẹn bá wa comment under comment section. A fẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ ẹ̀. Torí bàbá yìí ní 20 ọdún, gbogbo iṣẹ́ 20 ọdún táwọn ṣe wọ́n ti gbà lọ́wọ́ àwọn o. Ní ìgbà táwọn ti lọ bá, wọ́n ló sọ wípé òun fẹ́ gba owó àti ọkọ̀ àtàwọn nǹkan táwọn ní àwọn ta, àwọn dẹ̀ kó owó fún Chief Nureni Àkànbí, wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà. Ẹjọ́ ṣé ìwà leléyìí? Ǹjẹ́ ó dá ká máa nira wa lára báyìí? Ǹjẹ́ ó dá ká máa fi ọwọ́ agbára ká fi máa gbára wa lójú, ká máa fi ipò ká fi máa tẹra wa mọ́lẹ̀? Ṣó dáa? Yorùbá, níbo là ń lera wa ń lọ? Àní kọ̀ọ̀kan náà ní gbogbo wa, ká fọwọ́sowọ́pọ̀. Ẹ gbọ́, ṣé ẹni tó bá jẹ́ ọmọ Ìlàjẹ kò lè kọ́lé sí Ìbàdàn, kò lè ralẹ̀ sí Ìbàdàn, kò lè ralẹ̀ sí Ògùn State, kò lè ralẹ̀ sí Èkìtì? Ẹ gbọ́, a ní ká béèrè ní o. Pẹ̀lẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí o, olúkálukú náà tó bá ti ń dà bó ṣe ń dà yìí, ẹ̀yin náà ẹ máa wo bí tẹ́ ẹ máa ralẹ̀ sí báyìí o, tó bá ti dà bẹ́ẹ̀ o. Ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa jẹ́ kárí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí. Ètò tá a ní fún wa lẹ́ni ní kí ló tẹ́ bá wa rí sọ sí, àti ọkọ ìyàwó ọkọ ìyàwó ẹlẹ́pọ̀n blue, ọkọ ìyàwó Ìkà l'Èkìtì, kí ló tẹ́ bá wa rí sí? Jẹ́ kárí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán. Ẹ bá wa fọ́n káàkiri ìgboro, ẹ bá wa pín, ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. A ní pàdé ayọ̀. Ire o, ire kàǹkà láyọ̀ o.